ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli ti Pọ́ọ̀lù Àpọ́stélì ti ọmọ ará Éfésù orí 6. Dúdánẹ́ ẹ gbé dédé o àmọ́ra Ọlọ́run Olódùmarè wọ̀. Kẹ́mẹ́lẹ́ rodo chiri ti ọjọ́ ubi. Náà dẹ́n bá dẹ́ ti búṣe. Ẹ rodo. Dúdánẹ́ ẹ rodo. Núdẹ̀yìn rà ti fún àmúre òtítọ́. Di ẹgbẹ̀rún ẹ. Ẹdẹ́ ti di ugbaya òdodo mọ́ra. Ẹdẹ́ ti fún umura ìyìn rere àlàáfíà. Wọ ẹsẹ̀ rún ẹnu bàtà. Lékè dédé rún yìí. Ẹ mú apáta ògbàgbọ́. Núpa ẹ lé fún ma pa náà. Dédé ọfà. Kúná ẹni ubi náà. Ẹdẹ́ mú aṣùborí ugbàlà àtúndá ẹ̀mí. Rèmṣí ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè pẹ̀lú dédé ujire ẹ̀bẹ̀ àti ẹ̀bẹ̀ kékẹ́ máa ṣàdúrà nu dédé gbà nínú ẹ̀mí ẹ̀ndẹ́ máa ṣọ́ra rún ẹ inú rodo giri dédé àti ẹ̀bẹ̀ rí dédé ọwọ́n ènìyàn mímọ́. Bíbélì dùn ká dédé Ìjẹ̀bú pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà.